ẹjá máa fi ìwúre ká máa fi wọlé fún ti àsìkò yìí. Wọ́n ní bíbẹ báyìí ni ọ̀bẹ ń bẹ ṣú, àwa la máa lọ àwa la máa bọ̀ àwa náà láti máa bẹ ẹni bá ní a máa lọ ká má dé mọ́ òní ànídé bá ń lé láti ṣẹlẹ̀ wò Elédùmarè. Wọ́n fẹ́ lè kí gbogbo ẹ̀yin tí ẹjọ́ lólùfẹ́ lórí ìkànnì Arólé Baba 1010 TV tó pé àtúnkù bí ojú ọjọ́ bó tó ṣe rí fún ti àsìkò yìí. ọdẹ ọdún bí ilé ayọ̀ báyìí kò ní tán lọ́dẹ̀dẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa. Wọ́n fẹ́ lè kí wa pé a kú pọ̀pọ̀ sísìn òpin ọ̀sẹ̀ ìsinmi aláyọ̀ kò náà láti jọ máa ṣe láṣẹlẹ̀ wò Elédùmarè. ìròyìn fún ti àsìkò yìí náà tún rèé o bí ìṣe wa ó kọ́ mi ojú padà àyànfẹ́ Elédùmarè wọn náà lè mí jẹ́ kókó oníròyìn ó ṣe pàtàkì ó ṣe kókó láti máa gbé yẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀. tẹ̀tẹ̀rẹ̀ ara rẹ̀ nílẹ̀ kíákíá. Wike ṣe ìkìlọ̀ fún Fubara ó ní ìwọ́de kankan kò lè mú àlàáfíà padà wá ní ìpínlẹ̀ Rivers. Ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn afurasí oníjìbìtì orí ayélujára yahoo èyí tí wọn kò dín ní márùndínlógún ní ìpínlẹ̀ Èkó. Àjọ JAMB sọ pé ènìyàn tí kò dín ní 27 mẹ́tàdínlọ́gbọ̀n lọ́wọ́ ti bá lásìkò ìdánwò àṣekágbá UTME ètò ń lọ lọ́wọ́ báyìí lórí ẹ̀sùn ayédèrú ènìyàn impersonation ètàn ṣe. Bẹ́ẹ̀ ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó làwọn ti dóòlà ẹ̀mí ènìyàn 6 kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Ìpínlẹ̀ Sokoto onímọ̀fòrílẹ̀ báyìí ọwọ́ bá àwọn agbésùnmọ̀mí 5 tán da omi àlàáfíà ìpínlẹ̀ náà tán dá láàmú pẹ̀lú ohun ìjẹlóró sábà lọ́wọ́ wọn. Bàbá àti ọmọ rẹ̀ kan náà ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn ìtàn jẹ oúnjẹ tó ní májèlé nínú ní ìpínlẹ̀ Ebonyi. Ìpínlẹ̀ Ògùn náà ni màá ṣe bẹ́ẹ̀ forí okòó sọ̀ọ́dúnrún sí o. Ọwọ́ ti tẹ àwọn afurasí 3 tó ń lo ẹran ara ènìyàn láti fi ṣe ètùtù ọrọ̀ ní ìpínlẹ̀ Ògùn náà. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Tẹ̀tẹ̀rẹ̀ ara rẹ̀ nílẹ̀ ní kíákíá. Wike ṣe ìkìlọ̀ fún Fubara ó ní ìwọ́de kankan kò lè mú àlàáfíà wá ní ìpínlẹ̀ Rivers. Ẹni tó jẹ́ mínísítà lólùlú ilẹ̀ yìí Nyesom Wike tó sì ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Rivers èyún ó ní ó ṣe àlàyé fún ẹni tó jẹ́ gómìnà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ní kó lọ rè rọkúnlé fún oṣù 6 gbáko Siminalayi Fubara ti ìpínlẹ̀ Rivers. Ó ṣe ní àlàyé wípé kí gómìnà ọ̀hún ó ṣe bẹ̀rẹ̀ ara rẹ̀ nílẹ̀ pátápátá fún òun kí ó lè bá a rí àlàáfíà àti ààyè lo sànmọ́nì rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Nígbà tí Wike ń ṣe àlàyé ọ̀rọ̀ yìí lásìkò ayẹyẹ 70 ọdún ọmọlé ìgbìmọ̀ asòfin tẹ́lẹ̀ èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ken Chikere ní ètò wáyé ní olúlu ìpínlẹ̀ Rivers tá a mọ̀ sí Port Harcourt. Ibẹ̀ ló ti ṣe àlàyé wípé ṣe rí gbogbo ìwọ́de súnkẹrẹ fàkẹrẹ èyí tí ẹ̀ ń kówó fáwọn obìnrin láti máa ṣe kán máa jára wọn sí òwò ó ní kò sí tó kàn òun ò sì wo bẹ̀ kò sí bá ṣe lè pọ̀ tó kán tó jára wọn sí òwò níta gbangba kán náà wọ́n ṣe ìwọ́de olélẹ̀ yóò lè mú àlàáfíà kankan wá sí ìpínlẹ̀ Rivers. Ó ní nítorí gbogbo àwọn tán jẹ́ alátìlẹ́yìn Fubara tán jẹ́ orí adé àtàwọn míì ó ní gbogbo wọn ṣe bẹ́ẹ̀ ṣe àkóbá fún Siminalayi Fubara. Ó ní láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ mélòó nínú wọn ló kàn sí òun láti yọjú sí òun káwọn ṣe bẹ́ẹ̀ wá ojútùú sí rògbòdìyàn tí ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers. Ó ní lóòótọ́ àwọn kan wá sọ́dọ̀ òun sì kí wọn káàbọ̀ bẹ́ẹ̀ ló ń ṣe àlàyé wípé ọ̀dọ̀ òun nìkan kọ́ òun lẹ́wàá láti yanjú ọ̀rọ̀ yìí àwọn kan wà tọ́rọ̀ náà kàn tó yẹ kí a lọ rè ṣe àbẹ̀wò sí. Ó ní láti gbà náà òun ò mà tún gbọ̀n kankan ní àti ọ̀dọ̀ wọn mọ́. Ó ní n tó lè fa kí àlàáfíà kó túbọ̀ padà mọ́ ìjọba ní ìpínlẹ̀ Rivers. Ó ní kí Siminalayi Fubara àtàwọn tó ń gun ní kẹsẹ́ pàkọ́ wípé kí gbogbo wọn rẹ ara wọn nílẹ̀ kán sì wáá fi ẹnu wọn gbolẹ̀ kán ṣe bẹ́ẹ̀ túbà ní iwájú òun àtàwọn tí ọ̀rọ̀ kàn. Ó ní lẹ́yìn eléyìí níṣe ni àlàáfíà tó péye yóò máa jọba lọ ní ìpínlẹ̀ Rivers. ẹ̀ẹ́nà ti wípé ìpínlẹ̀ Rivers ló ti wà nínú rògbòdìyàn yìí láti ọdún 2023 èyí tí Siminalayi Fubara gómìnà ní ìpínlẹ̀ ọ̀hún tán fọwọ́ sí júwe ilé fún àti Nyesom Wike mínísítà olúlu ilẹ̀ yìí l'Àbújá táwọn méjì ti jọ ní èdè àìyedè èyí tí ó ti bí wàhálà ńlá sílẹ̀ táwọn ọmọlẹ̀ ìgbìmọ̀ asòfin táwọn náà sì ti kọ̀yìn sí Siminalayi Fubara kó tó di wípé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó wá ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde wípé kí Siminalayi Fubara àwọn ọmọlẹ̀ ìgbìmọ̀ asòfin àti igbákejì rẹ̀ pé kí gbogbo wọn ṣe bẹ́ẹ̀ kán lọ rè rọkúnlé fóṣù 6 kí wọ́n fi lè wọ ojútùú sí ti ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers ọ̀hún. Bẹ́ẹ̀ ni Wike sọdúnmọ̀ wípé ìgbésẹ̀ t'Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gbé gan ó fi ṣe bẹ́ẹ̀ yọ
Fubara ó fi ṣe bẹ́ẹ̀ ṣàánú fún Fubara ni ó nítorí pé táwọn nílétò fún Fubara tẹ́lẹ̀ ó ní pé káwọn tiẹ̀ yọ kúrò lórí àlééfà pátápátá gbòdògbòdò ṣùgbọ́n ní tí Tinubu ṣe yìí ó tún fi ṣe bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún ni pẹ̀lú bí Vice Admiral bó ṣe ń tukọ̀ náà fún odidi oṣù 6 ní ìpínlẹ̀ Rivers. Ọwọ́ àjọ EFCC ti tẹ àwọn afurasí oníjìbìtì orí ayélujára yahoo èyí tí òǹkà wọn jẹ́ 15 ní ìpínlẹ̀ Èkó. Àjọ tó ń gbógun ti ṣíṣe owó ìlú báṣubàṣu àti jíjẹ owó ará ìlú ní ìjẹkújẹ Economic and Financial Crimes Commission EFCC ó ní ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti fi ọwọ́ òfin gbé àwọn ènìyàn tí wọn kò dín ní 15 tó jẹ́ afurasí ọmọ yahoo tó ń ṣe jìbìtì ní orí ayélujára ní ọjọ́ 25 nínú oṣù táwọn yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lágbègbè tó pè ní Marble and Jand Court Royal Pine Estate ìyún òpópónà Ochidi ní Lẹ́kì tí ń ṣe ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bá ṣe náà lè pé lẹ́yìn tán ta àwọn olólobó fáwọn irú ọmọ bẹ́ẹ̀ wọ́n wà ní agbègbè yìí làwọn ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí agbègbè náà tí wọ́n sì bá oríṣiríṣi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n ń lò láti fi ṣe iṣẹ́ yahoo tí wọ́n fi ń gbá àwọn èèyàn lórí ayélujára bẹ́ẹ̀ ni lápútọ́ọ̀pù òun náà bẹ ní inú ẹrù tí wọ́n bá ní ọwọ́ àwọn ènìyàn náà tó fi mọ́ ọkọ̀ olówó iyebíye tí wọ́n bá ní àkàtà àwọn ènìyàn náà ó ní báyìí o àwọn ń ṣe ìwádìí àwọn lọ́wọ́ lẹ́yìn táwọn bá sì ti ṣe ìwádìí níṣẹ́ làwọn yóò ṣe bẹ́ẹ̀ kọjú àwọn oníṣẹ́ láabi náà sí ilé ẹjọ́ ojú òpó ayélujára EFCC ni wọ́n fi eléyìí sí tá a ti mú ìròyìn náà tá a ti mú kà á. Bẹ́ẹ̀ ni ti àjọ jambu àwọn náà sọdún mọ́ wípé ènìyàn tí kò dín ní 27 lọ́wọ́ bá lásìkò ìdánwò àṣekágbá UTME lórí ẹ̀sùn ìwà ayédèrú ènìyàn èyí tí wọ́n pè ní impersonation lédè olóyìnbó tí wọ́n sọdún mọ́ pé àwọn ènìyàn náà wọ́n ṣe. The Joint Admission and Matriculation Board jambu ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ti kéde wípé àwọn ènìyàn tó ń ka wọn jẹ́ 27 làwọn ti fi páńpẹ́ òfin gbé báyìí pẹ̀lú bá ṣe ṣe bẹ́ẹ̀ ṣe ayédèrú ara wọn tí wọ́n jókòó fún ènìyàn tí kìí ṣe àwọn ní kọ̀rọ̀kọ̀ndù orílẹ̀-èdè Nàìjíríà yìí bákan náà tún sọ dímọ̀ wípé àwọn ti ṣe bẹ́ẹ̀ yọ orúkọ àwọn ibùdó tí wọ́n ti ń ṣe ìdánwò náà àwọn ìdánwò náà kọ̀ọ̀kan àwọn ti yọ orúkọ àwọn ènìyàn náà kúrò ní inú àwọ̀ àwọn tí wọ́n jọ máa jẹun nínú sẹ́ńtà tí wọ́n ti máa ṣe ìdánwò jambu jẹ́ kí ni ẹ̀sùn táwọn eléyìí náà ṣe ó ní wọ́n fi ẹ̀sùn kà wọ́n pé wọ́n tẹ̀lé ìlànà àti òfin tí àjọ jambu náà tí wọ́n là kalẹ̀ lórí ìdánwò UTME yìí èyí tí ń gbé àwọn akẹ́kọ̀ọ́ lọ sí ilé ìwé gíga tán là kalẹ̀ ó dárúkọ àwọn ibi tí wọ́n ti ń ṣe ìdánwò ọ̀hún tí wọ́n gbé àgádágodo tí wọ́n gbé tìpa bákan náà ló sọdún mọ́ wípé àwọn ènìyàn tọ́wọ́ báyìí lọ́jọ́ 27 níṣe ni àwọn ti kó wọn fáwọn agbófinró báyìí tí wọ́n sì ṣe ìwádìí wọn láti bẹ̀ wọ́n kọjú wọn sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn impersonation ìṣe ayédèrú ènìyàn èyí tí ọwọ́ bà bẹ́ẹ̀ ni wọ́n tún sọdún mọ́ wípé àwọn ilé ìdánwò ọ̀hún táwọn gbé àgádágodo tìpa níṣe ni wọ́n bẹ̀bẹ̀ wípé kí àwọn tó jẹ́ ọmọ pé kí àwọn tí wọ́n jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó fẹ́ ṣe ìdánwò ní àwọn ilé ìdánwò yìí wípé kí wọ́n fi ọwọ́ wọnú bẹ́ẹ̀ kí wọ́n lọ ṣe bẹ́ẹ̀ lọ rèé píríǹtì slip wọn padà ní ojú òpó jambu èyí tí ò gbé orúkọ ààyè míì tí wọn yóò ti ṣe ìdánwò àti ọjọ́ pẹ̀lú àsìkò tí yóò bọ́ sí wọn ní ká má bínú lórí ohunkóhun tó lè wù kí eléyìí tí mo wá fún wọn ní ìpalára bẹ́ẹ̀ náà tó sọdún mọ́ wípé ní ọjọ́ Jímọ̀ tá a lò sẹ́yìn yìí tí ń ṣe ọjọ́ 25 inú oṣù tá a wà yìí kò dín ní akẹ́kọ̀ọ́ tán fi orúkọ sílẹ̀ tí òǹkà wọn jẹ́ 900,000 tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ ṣe ìdánwò ọ̀hún láti ìgbà tó ti bẹ̀rẹ̀ nínú àwọn ènìyàn tí òǹkà wọn tó jẹ́ 2,083,600 ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó ní àwọn ti dóòlà ẹ̀mí ènìyàn 6 kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àlàyé tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ẹdó Moses Yamu bó ṣe ṣe àlàyé ó ní ní 20 oṣù tá a wà yìí tí ń ṣe oṣù kẹrin ọdún 2025 iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti Igara Area Command ní Igweben Divisional Police Headquarters ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ pẹ̀lú àjọṣepọ̀ wọn
pẹ̀lú fìjìláńtì àti àwọn ọlọ́dẹ ìbílẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìrànlọ́wọ́ tó sì dóòlà ẹ̀mí ènìyàn tí wọ́n sọ dímọ̀ wípé wọ́n jẹ́ mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n dóòlà kalẹ̀ ní àkàtà wọn ajínigbé. Nínú àlàyé rẹ̀ ó sọ dímọ̀ wípé fìjìláńtì kan nítorí orúkọ rẹ̀ ń jẹ́ Ìjẹ́ Moses ó ṣe bẹ́ẹ̀ gbèkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò tí wọ́n dojú ìjà kọ àwọn ajínigbé ọ̀hún ní inú igbó nígbà tí ọ̀kan lára àwọn ènìyàn náà tó tún ṣe bẹ́ẹ̀ faragba ọta ìbọn ṣùgbọ́n tó ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn báyìí. Bẹ́ẹ̀ náà ni àwọn oníṣẹ́ láabi ọ̀hún níṣe ni wọ́n fara gbọgbẹ́ púpọ̀ lórí wọ́n rí orí pa ẹ̀jẹ̀ tí ó tọ̀ lọ lójú ọ̀nà tí àwọn ènìyàn náà tán gbà sá lọ ní inú igbó ọ̀hún. Bẹ́ẹ̀ ló ṣe àlàyé wípé méjì lára àwọn ènìyàn tí wọ́n dóòlà wọn kalẹ̀ ó ní wọ́n ti jí gbé láti ọjọ́ 19 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ní òpópónà Udenira sí Ewato àti àwọn mẹ́rin míì èyí tí wọ́n ní wọ́n jí gbé ní 20 oṣù kẹrin ọdún tá a wà yìí èyí ní òpópónà Oguare ní ìpínlẹ̀ Edo. Níṣe ni kọmíṣánná fáwọn agbófinró ní ìpínlẹ̀ Edo náà ló ti lu àwọn ènìyàn náà lọ́gọ̀ ẹnu lórí iṣẹ́ takuntakun àti ribiribi tán ṣe náà fi dóòlà ẹ̀mí àwọn ènìyàn kúrò lákàtà àwọn ajínigbé ọ̀hún ní ìpínlẹ̀ Edo. Ìpínlẹ̀ Sokoto òun náà ni ọ̀pọ̀ tó sún kàn báyìí. Ọwọ́ ti bá àwọn agbésùmọ̀mí 5 tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú pẹ̀lú ohun ìjà olóró tán bá lọ́wọ́ àwọn ènìyàn náà. Ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Sokoto Ahmed Rufai ló ṣe àlàyé ọ̀rọ̀ pẹ̀lú bó ṣe sọ mọ́ wípé àfúrásì kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Bello Ibrahim ó ní ọwọ́ bà lẹ́ni tí ó ń ta ìbọn fún àwọn ènìyàn. Ó dárúkọ Alhaj Muhammadu Danlato, Alhaj Abom Buhari, Alhaj Faruku Alhaj àti Abubakaru Furniture ní ìjọba ìbílẹ̀ Tambuwa. Lọ́wọ́ ti bá àwọn ènìyàn náà gẹ́gẹ́ bí ó ṣe ṣe ní àlàyé wípé àwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n ra ìbọn náà lọ́wọ́ Ibrahim nínú àlàyé tiwọn. Wọ́n sì ní àwọn fi ìbọn náà ṣe ìdáàbòbò ẹ̀mí ara wọn ni ṣùgbọ́n ìbọn ọ̀hún ó ní kò ní ìyọ̀ǹda lábẹ́ òfin àti ìlànà ìjọba ní ìpínlẹ̀ Sokoto tó ń pè ní láísẹ̀nsì láti máa lo ìbọn náà. Bákan náà ló tún sọ nímọ̀ wípé àfúrásì kan torúkọ tẹ̀ ń jẹ́ Yahu Lawali èyí tó wá láti abúlé Yabawa ní ìjọba ìbílẹ̀ Bakura ní ìpínlẹ̀ Zamfara ó ní wọ́n bá ìbọn ìléwọ́ pistol lọ́wọ́ tiẹ̀ náà tí wọ́n sì fi páńpẹ́ òfin gbé. Bákan náà tún rí ìbọn AK-47 lákàtà rẹ̀ lásìkò tí wọ́n lọ ṣe àbẹ̀wò sí ilé rẹ̀ èyí tí wọ́n sọ dúnmọ̀ pé àwọn ènìyàn yìí ó ní wọ́n wu ìwà ìgbésùmọ̀mí tó ń da gbogbo omi àlàáfíà ìpínlẹ̀ Zamfara ìpínlẹ̀ Sokoto tó ń dà láàmú pẹ̀lú bí wọ́n ṣe lè ṣe àlàyé ìdí pàtàkì àti ẹ̀rí máa jẹ́ mìíṣó tí wọ́n fi ní ìbọn lọ́wọ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Sokoto náà. Bàbá àti ọmọ rẹ̀ náà ṣe bẹ́ẹ̀ jáde láyé lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ tán tó ní májèlé nínú ní ìpínlẹ̀ Ebonyi. Níṣe ni kọ́lọ́run kó máa ṣọ́ni nínú ìtànjẹ àti ìtàmọ̀mọ̀. Arákùnrin tó pe orúkọ rẹ̀ ní Ọ̀nkùláìtì pẹ̀lú ọmọ rẹ̀ tí òun jẹ́ Mírèkù ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé ìtàn gbé ní agbègbè Ebebe Junction Abakaliki olúlu ìpínlẹ̀ Ebonyi. Nínú àlàyé táwọn olùgbé agbègbè náà èyí tán ṣe nípa bí ìṣẹ̀lẹ̀ náà ṣe ṣẹlẹ̀ wọ́n ní bàbá àti ọmọ náà ó ní wọ́n ní obìnrin kan tí wọ́n jọ ń gbé papọ̀ ní inú ilé èyí tí ìgbàgbọ́ wà wípé ó jẹ́ arábìnrin tí bàbá tó pe orúkọ rẹ̀ ní Ọ̀nkùláìtì èyí tí ó ń fẹ́ tí wọn ò sì tí ì fira wọn hàn ara wọn nínú mọ̀lẹ́bí méjèèjì ṣùgbọ́n tá ṣe lálàyé pé arábìnrin ọ̀hún olóò náà ti ṣe bẹ́ẹ̀ fi ọkọ tó kọ́kọ́ ní tẹ́lẹ̀ tó ti fi kalẹ̀ tó sì kó wá sílé Ọ̀nkùláìtì tí wọ́n jọ ń gbé pẹ̀lú ọmọ rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Mírèkù. Wọ́n ní ntí àwọn mọ̀lẹ́ wípé arábìnrin ọ̀hún ó jẹ́ afurasí àgbà tó lè fi májèlé sínú oúnjẹ àwọn bàbá àti ọmọ náà torí pé òun ló fún wọn ní oúnjẹ tí wọ́n jẹ kẹ́yìn láti ìgbà tó sì ti gbé oúnjẹ náà fún wọn. Níṣẹ́ làwọn kò rí ní ilé tó sì ń pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tí kò sì já gara mọ́ láti ìgbà náà ní ariwo làwọn kọ́kọ́ gbọ́ ní inú ilé ọ̀hún ṣùgbọ́n ìgbàgbọ́ tàwọn ni pé àwọn tán jẹ́ ẹlẹ́sìn ọmọlẹ́yìn Kristi ó ní wọ́n ń ṣe ìsọjí tí kò jẹ́ kí àwọn fura mọ̀ pé ariwo àwọn ènìyàn náà òun làwọn gbọ́. Wọ́n ní ọmọ rẹ̀ tí ń jẹ́ Mírèkù ló sáré dé ẹnu ọ̀nà àbáwọlé ilé ọ̀hún tá a mọ̀ sẹ́nu géètì níbi tó ti ń pariwo ẹ fún mi lómi ẹ fún mi lómi. Wọ́n gbìyànjú láti fún ní omi ṣùgbọ́n ẹ pa òbóró mọ́ omi ọ̀hún òun náà ló mú tó fi ṣe bẹ́ẹ̀ tó fi jáde láyé. Bẹ́ẹ̀ náà sì ṣe ní àlàyé wípé bàbá rẹ̀ náà ó sùn sílẹ̀ gbalaja ní ìhò goloto tó ti ṣe bẹ́ẹ̀ jáde láyé ní inú
ìyẹ̀wù rẹ̀ wàyí o ìkan lára àwọn mọ̀lẹ́bí arábìnrin tó fi ẹ̀sùn kàn wípé òun ló fún wọn ní májèlé jẹ ó yọjú síbi tíṣẹ̀lẹ̀ òun ti ṣẹlẹ̀ pẹ̀lú àwọn agbófinró ó sì ṣe àlàyé pé ara ẹ̀gbọ́n òun gan fúnra rẹ̀ ara tiẹ̀ náà yá tó sì ti wà ní ilé ìwòsàn láti ìgbà tó ti jáde kúrò ní inú ilé wọ́n ti palẹ̀ òkú àwọn ènìyàn náà mọ́ níbi tá ti ní wọ́n lọ ṣe àyẹ̀wò sí òkú wọn irú tó ṣe okùnfà ikú tí ó pa wọ́n náà tí wọ́n sì ṣe ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tí wọ́n sì fojú oníṣẹ́ láabi náà tí wọ́n fi hàn dé. ẹ jẹ́ máa fi ti ìpínlẹ̀ Ògùn kí n máa fi ṣẹ́nu mi ní dédé síbí fún ti àsìkò yìí níṣẹ́ ni ọwọ́ ti tẹ àwọn afurasí mẹ́ta tó ń lo ẹran ara ènìyàn láti ṣe ètùtù ọlà ní ìpínlẹ̀ ọ̀hún lọ́jọ́ 22 inú oṣù kẹrin tá a wọ̀ yìí òun ni ọwọ́ bá arákùnrin tó pè ní Sunday Akíntóbi ẹni ọdún 36 ètò ń gbé ní agbègbè Ìtòkò ní Abẹ́òkúta tí ń ṣe olúìlú ìpínlẹ̀ Ògùn wọ́n sọ mímọ̀ pé ó ti jingiri nínú kó máa ta ẹ̀yà ara ènìyàn fún àwọn ènìyàn ní ìpínlẹ̀ ọ̀hún lẹ́yìn tí ọwọ́ bá ló jẹ́wọ́ àwọn ènìyàn méjì míì tí wọ́n jọ ń ṣe bẹ́ẹ̀ ṣe òwò iṣẹ́ láabi náà èyí tí wọ́n sọ mímọ̀ wípé náà fi ọwọ́ òfin gbé Ọládìméjì Ọláníran ẹni 40 ọdún àti Àìsáyà Tìjání ẹni ọdún 38 gẹ́gẹ́ bí àlàyé Ọmọlọ́lá Odùtọ́lá ó sọ nímọ̀ pé wọ́n ṣe àbẹ̀wò sí ilé àwọn ènìyàn náà nílò tí wọ́n sì rí oríṣiríṣi ẹ̀yà ara ọmọ ènìyàn ní ara rẹ̀ èyí tí wọ́n sọ nímọ̀ ní ilé rẹ̀ èyí tí wọ́n sọ nímọ̀ wípé wọ́n ti ń lò láti fi ṣe ètùtù ọrọ̀ fún àwọn ènìyàn wàyí o àwọn mẹ́ẹ̀ta náà ti palẹ̀ wọn mọ́ báyìí tó sì ti ń ṣẹ́jú pẹ́ẹ́pẹ́ẹ́ ní àtìmọ́lé níbi tó ti ní wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí ìwádìí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n nípa bó ṣe ń lo ẹ̀yà ara ọmọnìyàn láti fi ṣe ètùtù ọrọ̀ ní ìpínlẹ̀ Abẹ́òkúta. dídùn kópọ̀ ṣókí òní ọbẹ̀ oge màdèmọ́gẹ̀ fìlẹ̀ ní kọjá ìpéǹpéjú ìròyìn náà jù báyìí lọ fún ti àsìkò yìí àmọ́ kí n tó máa lọ ẹ jẹ́ mẹ́nubà kókó tá a pẹ̀kẹ́lù lẹ́ẹ̀kan sí i. Asọdúnmọ̀ wípé Wike ló ti ránṣẹ́ sí Fubara wípé kó tètè ṣe bẹ́ẹ̀ kó rẹ ara rẹ̀ nílẹ̀ ní kíákíá ó ní gbogbo ìwọ́de táwọn obìnrin tán ṣe kó lè mú àlàáfíà wá padà ní ìpínlẹ̀ Rivers àfi kó wá ṣe bẹ́ẹ̀ kó wá túbà fún òun. Asọdúnmọ̀ pé ọwọ́ àjọ EFCC tẹ àwọn afurasí oníjìbìtì orí ayélujára yahoo èyí tí òǹkà wọn jẹ́ 15 ní ìpínlẹ̀ Èkó. Bẹ́ẹ̀ ni ti àjọ jambu tá a mú wá wípé ọwọ́ wọn bá ènìyàn tí kò dín ní 27 lásìkò ìdánwò àṣekágbá UTME lórí ẹ̀sùn ìwà ayédèrú ènìyàn impersonation èyí tí wọ́n fi kàn wọ́n. Àtúnṣe di mímọ̀ wípé ní ṣe ni ọwọ́ ti bá arákùnrin tí wọ́n sọ mímọ̀ wípé ọwọ́ àwọn agbófinró ìpínlẹ̀ Èdó wọn ló ti tẹ àwọn afọ́n pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èdó ní àwọn dọ́là ẹ̀mí ènìyàn 6 kúrò lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Ìpínlẹ̀ Sokoto láti sọ mímọ̀ pé ọwọ́ bá àwọn agbésùmọ̀mí 5 tó ń da omi àlàáfíà ìpínlẹ̀ náà tó ń dà láàmú. Bẹ́ẹ̀ náà la mú wá wípé bàbá àti ọmọ rẹ̀ náà jáde láyé lẹ́yìn tán jẹ oúnjẹ tó ní májèlé nínú tán ní ìpínlẹ̀ ọ̀hún. Ìpínlẹ̀ Ògùn òun náà láti sọ mímọ̀ pé ọwọ́ ti bá àwọn afurasí 7 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n lo ẹ̀yà ara ènìyàn láti fi ṣe ètùtù ọlà ní ìpínlẹ̀ ọ̀hún. Títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì Àrólé Baba 1010 TV tó yìí ní ìmọ̀ wá ẹ̀yìn náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Olódùmarè ó dàbọ̀ fún tàkókò yìí. I see that there is total reconciliation in the state. No amount of radio television can use anybody to bring peace. Because we have always said there are those who thrive on crisis. When there's crisis, they are happy. When there's no crisis, there's no food on the table. Those people cannot believe others. There's no need of embarrassing of our women to be naked outside. No amount of such can bring peace. No amount of such blackmail can bring peace. What can bring peace is for you to humble yourself and serve for the interest of the state. I want everybody to work together. If not, carry all the women
to be naked in the public when you know you are not being sincere. If you are sincere, everybody would have known. I told our leaders, yes, some people have tried to approach me. As a man of peace, I receive them. I will not pursue them. But seeing alone does not bring peace. There are critical stakeholders that must be involved in this process of peacemaking. Nobody will be excluded.